jẹ́ aṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Thursday April 2 ọdún 2026 tá wà nínú èyí. Lẹ́yìn tí àwọn mi ẹ bá ń ṣe fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tó dára báyìí lọ́jọ́ tòní jẹ́, ṣùgbọ́n lọ́rọ̀ kù sọ́jọ́ tòní ó ṣeé ṣe kí nǹkan bíi bùkátà inú ilé àbí ti olólùfẹ́ yín kan kí ó fẹ́ mú lọ́kàn yín díẹ̀, kí ẹ fẹ́ stress yín kékeré bákan, ṣùgbọ́n tó bá tọ́jọ́ tòní kò ní sí wàhálà, kò ní sí dààmú. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára ni láti fi ṣe dáadáa sí olólùfẹ́ yín, láti fi surprise wọn, láti fi múnú wọn dùn dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́ kódà nǹkan tẹ́jọ́ dàpọ̀ pẹ̀lú yàn láti jọ́ yìí ó ṣeé ṣe kí ó já sí àṣeyọrí. Ẹ̀yin tó ṣe pé ẹ ti ń léèyàn pé lábájá mo fẹ́ fẹ́ tàmẹ̀dùgbà tèmi, ó ṣeé ṣe kí wọ́n padà gba tiyín lọ́jọ́ tòní. Ẹ̀yin tó ṣe pé ẹ ti ń fojú rere ènìyàn kan bí ọ̀gá yín àbí ẹni tó ṣe pé ẹ̀ ń wá láti bá dà nǹkan pọ̀ láti jọ́ yìí ó ṣeé ṣe kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ó fìdí múlẹ̀ ní ọjọ́ tòní. Ọjọ́ tó tayọ òun lọ́jọ́ tòní jẹ́ láàrin èèyàn àti olólùfẹ́ àbí láàrin èèyàn àtẹni tí ẹdìjọ́ ń dà nǹkan pọ̀. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem, ìbáṣepọ̀ èèyàn àti olólùfẹ́ yín dára púpọ̀. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá. Fish jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára báyìí ló jẹ́ o, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, iṣẹ́ yín á lọ dáadáa. Ẹ má lè fètò sí nǹkan yín dáadáa lọ́jọ́ tòní. Ohun tẹ́ tí ń wá kó sẹ́ẹ̀tì látijọ́ yìí ó máa sẹ́ẹ̀tì lọ́jọ́ tòní, ṣùgbọ́n o stress máa pọ̀ bíbà púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ stress ara yín díẹ̀ lọ́jọ́ tòní, kódà àìlera máa jẹyọ fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní bí ara ríro ó máa pọ̀ fún yín lọ́jọ́ tòní. Kẹ́ sára pẹ̀lú oúnjẹ jíjẹ náà. Ẹ ṣe oúnjẹ jẹ láwùjọ kí ẹ má lọ jẹ nǹkan tó ṣe é pé ó lè ṣàkóbá fún body system yín. Kẹ́ sára oúnjẹ tẹ́ bá rí pé wà healthy báyìí òun ni kí ẹ jẹ lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ ìrùpẹ̀ alámọ̀ Taurus. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ gbogbo á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ relationship yín kò sí wàhálà. Nípa ti owó àwọlé lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, látàrí pé ẹ máa rí nǹkan ọ̀dùnnú tó pọ̀, ẹ máa ráyọ̀ rẹpẹtẹ láàyè iṣẹ́ yín máa ṣàṣeyọrí lọ́jọ́ tòní. Kódà àwọn ọmọ yín gan jẹ́ àwọn tó ṣe pé wọ́n á múni yé dùn, wọ́n á máa yẹ yín kún lọ́jọ́ tòní. Ọjọ́ tó tayọ gbà lọ́jọ́ tòní jẹ́ fún yín, látàrí ìgbà pé yín gangan ní ògo ọjọ́ tòní. Gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ yín, ẹ̀yin gan máa nífẹ̀ẹ́ àwọn tó gbà yín ká. Gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe báyìí gbogbo ẹ̀ ló máa já sáṣeyọrí. Gbogbo ìtẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà ló máa ń dún, bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín máa rí ní ọjọ́ tòní. Àwọn èèyàn máa gbóríyìn fún yín fiṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe tó sì ṣeé ṣe kẹ́kẹ́rẹ́ dáadáa láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí problem, relationship yín á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ láàrin èèyàn àti mọ̀lẹ́bí. Ìbáṣepọ̀ èèyàn àti mọ̀lẹ́bí alékèéká ó wá ṣeé ṣe tí ẹ bá kíyèsára kí issue fẹ́ wáyé, tàbí kí stress tó jọmọ́ family stress kó fẹ́ bí kára máa kan yín bákan, tàbí kí nǹkan fẹ́ pọ̀ lọ́rùn yín tí ẹ fẹ́ falẹ̀ mọ́, tàbí kí bùkátà fẹ́ pọ̀ lọ́rùn yín lásìkò yìí. Àsìkò ìjásìkò tó ṣe pé gbogbo bùkátà èyíkéyìí tó bá wà lọ́rùn yín ó ṣeé ṣe kí ẹ rí gbọ́. Nǹkan tó bá dì sí yín lọ́kàn pátá ó ṣeé ṣe kó padà rọlẹ̀. Kí ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì wá ìrẹ́pọ̀ nù mọ̀lẹ́bí báyìí ló dára lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sí wọn káwọn náà ṣe dáadáa sí yín padà. Tó bá léèyàn kan nù mọ̀lẹ́bí tó ṣe pé ó ń ṣe bákan ẹ wò lẹ̀ fún ní táìmù. Tó bá ṣe pé bóyá iná kan rẹ fún wọn táìmù kí ẹni wọn fi rọlẹ̀, ẹ má wulẹ̀ ní ìfàǹfà pẹ̀lú mọ̀lẹ́bí kankan rárá lọ́jọ́ tòní. Àyè inú ilé yín náà sì rèé, kó ṣeé ṣe kí ẹ láǹfààní láti yí padà, láti sọ́dọ̀tún, láti gbé láwọ̀ tuntun lọ́jọ́ tòní. Bí kẹ́ tún lékùn, bí kẹ́ tún lè ṣe kí lè tún yí padà dáadáa ní ọjọ́ tòní. Àsìkò tó dára ló jẹ́ fún yín. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ láàrin èèyàn àti àwọn ọ̀rẹ́, láàrin èèyàn àtàwọn alásùnmọ́ yìí. Ó ṣeé ṣe kí díìlì kan àbí nǹkan tí ẹ ti dàpọ̀ pẹ̀lú yàn tàbí tẹ́ ti jọ jíròrò pẹ̀lú yàn látijọ́ mẹ́ta kó wọ́ọ̀kì lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ ti béèrè pé lágbájá wá ṣe nǹkan báyìí fún mi, mo nílò nǹkan báyìí, ó ṣeé ṣe kí ó wọlé fún yín lọ́jọ́ tòní o. Àsìkò àṣeyọrí lásìkò ìjẹ́ fún yín o. Ó ṣeé ṣe káwọn èèyàn tún nílò support yín. Ọjọ́ tòní jẹ́jọ́ tó dára jù tẹ́ lè fi béèrè oore lọ́wọ́ èèyàn. Oore tẹ́ bá béèrè lọ́wọ́ èèyàn wá ṣe fún yín o. Ẹ pe ọ̀gá, ẹ pe ẹnikẹ́ni tẹ́ bá mọ̀ pé ẹni lè ràn mí lọ́wọ́, ẹni lè ṣe mí láàánú, wọ́n á ṣe yín láàánú, wọ́n á ṣe yín lóore lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ Leo, ọ̀rọ̀ ẹnu yín báyà ṣẹ́ni lọ́jọ́ tòní. Ẹ gbọ́dọ̀ ṣe ìpè fún yàn rárá lọ́jọ́ tòní o. Àdúrà báyìí ni kẹ́ ṣe fúnra yín, kẹ́ sì ṣe fáwọn tó rọ̀gbà yín ká. Ṣe dáadáa sáwọn èèyàn lọ́jọ́ tòní. Kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Tẹ́ bá ṣe lè ṣọ̀yàyà sí lẹ́yìn ẹ ṣe máa rí ṣe ní àyè iṣẹ́ yín sí, ẹ ṣe máa rí ṣe nídìí ọjà yín sí.
ẹ ṣe yàyà dáadáa pẹ̀lú àwọn kọ́sítọ́mà yín kí ire lè wọlé dáadáa fún yín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ kò sí wàhálà rárá nípa ọ̀rọ̀ iṣẹ́, kò sí problem. Bá ṣe bóyá tó lólùfẹ́ yín á dára nípa ọ̀rọ̀ owó, kò sí wàhálà rárá. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tó dára báyìí ni ọjọ́ tòní jẹ́ fún yín o. Ire owó kan máa wọlé fún yín lọ́jọ́ tòní. Owó tẹ́ tí ń retí láti jọ́ mẹ́ta ó máa wọlé fún yín lọ́jọ́ tòní láṣẹ Ọlọ́run Ọba tó ṣe pé á ràn yín lọ́wọ́ láti fi gbọ́ bùkátà yìí tó wà lọ́kàn yín pọ̀pọ̀pọ̀ lásìkò yìí. Àsìkò oríire báyìí lásìkò yìí jẹ́ fún yín o. Ẹ máa rí ṣe dáadáa, ẹ máa rí ire gbámú. Akitiyan tẹ́ ti ṣe láti jọ́ ẹ̀, effort yín lórí iṣẹ́ gbogbo àpadà rí bí ẹ ti ń fẹ́, gbogbo investment tẹ́ ti kówó lé láti jọ́ ẹ̀. Àsìkò yìí lẹ fẹ́ kéré o. Àsìkò oríire báyìí lásìkò yìí jẹ́ fún yín. Ẹ fi túbọ̀ tẹpá mọ́ṣẹ́ láti jẹ́ kẹ́ rí àǹfààní àtoge tó pọ̀ gbámú nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, kò sí wàhálà rárá lénìí. Relationship yẹn á lọ dáadáa. Kọ́lọ̀ lime green jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:15 láàárọ̀ sí aago 1:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o, látàrí pé ọjọ́ ìdàgbàsókè ló jẹ́. Ẹ máa ro gbogbo ẹ̀ lórí pé báyìí ń ṣe fẹ́ ní ìdàgbàsókè, lórí bí ipò yín ṣe fẹ́ tayọ láwùjọ, lórí bí gbogbo kan ṣe fẹ́ lọ dáadáa fún yín. Ìdàgbàsókè ara yín ló máa jẹ yín lógún lásìkò yìí. Ó wá ṣeé ṣe kí nǹkan kún ọ̀nà yín, kí nǹkan pọ̀ lórí yín tí ẹ fẹ́ falẹ̀ mọ́. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa rò síbí rò sọ́hùn nípa ọ̀rọ̀ gbèsè ayé yín, nípa ọ̀nà tẹ́lẹ̀ gbé gbà. Gbogbo akitiyan tẹ́ bá ń ṣe lásìkò yìí, akitiyan fún ìdàgbàsókè lè jẹ́. Tó bá ṣe pé tí wọ́n ń rò kankan láti jọ́ ìpè kíní yìí ó máa ṣe fún ìdàgbàsókè ara mi ó, máa jẹ́ káyé mi yí padà, gbogbo nǹkan tí mò ń fẹ́ yà tó mi lọ́wọ́. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe é pé ẹ lè fi activate ẹ̀. Àsìkò oríire báyìí ni àsìkò yìí jẹ́ fún yín tí ẹ bá mọ̀ ọ́ lò. Àsìkò yìí ò ń ṣàsìkò tó ṣe é pé gbọ́dọ̀ máa ronú rárá. Lótìítọ́ nǹkan máa pọ̀ lọ́rùn yín. Á dàbí gbà pé bùkátà kí yín lọ́rùn. Á dàbí gbà pé ìrònú á máa wáyé lọ́tùn lósì fún yín. Ṣùgbọ́n ẹ mọ́kàn balẹ̀, ẹ lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà tayọ, lọ́nà tó máa gbà ràn gbèsè ayé yín lọ́wọ́. Àsìkò oríire báyìí òun làsìkò yìí jẹ́ fún yín nípa ọ̀rọ̀ iṣẹ́, kò sí problem. Relationship yẹn á lọ dáadáa. Nípa ọ̀rọ̀ owó náà kò sí wàhálà. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1:30 ní ọ̀sán sí aago 3:15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́. Ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ lálàá ṣáájú ọjọ́ tòní tàbí láṣálẹ́ ọjọ́ tòní o. Ó ṣeé ṣe kí ọkàn yín náà tún fẹ́ pòrúurú. Nǹkan fẹ́ pọ̀ lọ́kàn yín tẹ́ máa rò lọ́tùn lósì tó ṣe é pẹ́ lè máa rò bí ìgbà pẹ́ ríro. Ó tún ṣeé ṣe lásìkò yìí kí àwọn kan tó ti ń pamọ́ nínú ara yín láti jọ́ mẹ́ta, bóyá àìsàn kan ìbá ìlera kan kó dédé tú búrẹ́kẹ́ kó dédé jẹyọ lọ́jọ́ tòní. Tó bá jẹyọ kì í ṣe bíi ti nǹkan burúkú. Ó ń fẹ́ kẹ́ falẹ̀ mọ́ ìlera ara yín ni. Ẹ falẹ̀ mọ́ ìlera ara yín lásìkò yìí. Bẹ́ẹ̀ sì lóhun tó ń sọ sí yín lọ́kàn. Ẹ tẹ̀lé kí ẹ trust ẹ̀. Àfàìṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ẹ padà fẹ́ gé kábàámọ̀ jẹ. Ọlọ́run jẹ́ kábàámọ̀ aburú láṣẹ Èdùmàrè. Ẹ rí dájú pé ẹ tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn lásìkò yìí. Àsìkò yẹn wà very spiritual dáadáa. Ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ púpọ̀ púpọ̀. Ó ṣeé ṣe kí ó ṣe yín gan bí ìgbà pé kẹ́kọ̀ọ́ máa dá wà, kẹ́kọ̀ọ́ dá wà kẹ́ má bẹnikẹ́ni ṣe ní ọjọ́ tòní. Èní ẹ jìnnà sáriwo, ẹ jìnnà sí ìrìn òru, ẹ jìnnà sí ìrìn alẹ́. Ẹ wà níbi tó mọ́. Aṣọ funfun dára láti wọ̀sùn láṣálẹ́ tòní. Ṣùgbọ́n lọ́sàn gangan light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ lénìí. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó náà kò sí problem. Aago 3:15 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o. Àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ wọ́n á ṣe nǹkan tó máa tayọ fún yín lọ́jọ́ tòní. Ẹ máa rí ṣe dáadáa níbi iṣẹ́ yín. Ire á wọlé lọ́tùn lósì ní wá lẹ́yìn fún yín. Àwọn tó rọ̀gbà yín ká báyìí wọ́n á ṣe yín lóore, wọ́n á ṣe yín láàánú. Àsìkò oríire báyìí lásìkò yìí jẹ́ fún yín o. Ó dára kẹ́ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká. Ẹ ṣe dáadáa sí àwọn ènìyàn. Ẹ polongo ṣẹ́yìn dáadáa lásìkò yìí. Ìtẹ̀sí tí ń polongo láti jọ́ ìwá ó máa já síre, ajá ṣàṣeyọrí fún yín lásìkò yìí tí inú yín máa dùn, táyọ̀ yín máa kún. Àsìkò oríire báyìí lásìkò yìí jẹ́ fẹ́yìn tẹ̀ ń lò ràwọ̀ Sagittarius. Ó tún ṣeé ṣe kẹ́ ṣe nǹkan kan láyìíká àdúgbò yín tó ṣe pé á tayọ, tó ṣe pé á tún fi dá yín mọ̀ sí ní ti rere láṣẹ Èdùmàrè. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí problem rárá. Ẹ máa rí sọ̀pọ́ọ̀tì kan láàyè iṣẹ́, àwọn èèyàn máa gbárùkù tì yín. Ògo yín sì máa fọhùn níbi iṣẹ́ tẹ́ bá wà gan pẹ̀lú. Relationship yín náà kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Kódà ó ṣeé ṣe kí ẹ ráǹfààní jẹ lára ẹni tó ṣe pé ó dàbí ọ̀rẹ́ sí yín, tó dàbí ọ̀rẹ́ tó ṣe pé ẹ lè má wulẹ̀ kà kún ọ̀rẹ́ rẹpẹtẹ látijọ́ ẹ̀. Ó ṣeé ṣe kí ẹ ráǹfààní jẹ lára ẹ lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19.
àsìkò tó dára lásìkò ìjẹ́ fún yín o. Iṣẹ́ yín á lọ dáadáa, ọ̀rọ̀ iṣẹ́ yín kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ìdàgbàsókè máa wáyé láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní, ipò yín láwùjọ ọjọ́ máa tún tayọ rẹ̀ àtọ̀. Ó ṣeé ṣe kí kọ́ńtíráàtì tuntun kó wọlé lásìkò yìí, bí tẹ́tí tí submit application fún látọdún yìí wá pé ẹ jọ̀ọ́ ẹ gbà mí síṣẹ́ yìí, ẹ jọ̀ọ́ ẹ gbà mí síṣẹ́ yìí, iṣẹ́ yín náà máa click lásìkò yìí. Ẹ̀yin tẹ́ jẹ́ contractor, àsìkò tẹ́ gbádùn dáadáa leléyìí o. Ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń wá iṣẹ́ tó jọmọ́ iṣẹ́ company àbí factory worker, ẹ máa ríre gbámú dáadáa. Ẹ̀yin tẹ́ jẹ́ trader náà, tẹ́ bá ti lè improve iṣẹ́ yín dáadáa lásìkò yìí, ẹ máa ríre gbámú láàyè iṣẹ́. Ìdàgbàsókè wà fún yín, àṣeyọrí wà fún yín lórí ọ̀rọ̀ iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ iṣẹ́ yín gan ló máa ń mú lọ́kàn yín rẹpẹtẹ jù lénìí. Ó lè máa fẹ́ falẹ̀ mọ́ jù, tí èsì ìjà sí wípé ọ̀rọ̀ iṣẹ́ yín máa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ náà ló jẹ́ fún yín, látàrí pé ó ṣeé ṣe kí àwọn ìrìn àjò ìtẹ́tí ń retí látijọ́ ẹ̀ kó bọ́ sí kó kílìkì lásìkò yìí. Ìrìn àjò máa wà lẹ́sẹ̀ yín dáadáa lọ́jọ́ tòní. Ìrìn àjò yìí sì máa jẹ́ ètò ṣe pé á bí oore, á bí ọlá fún yín. Ìrìn àjò tẹ́ bá rìn lásìkò yìí, ẹ ṣe prayer dáadáa ṣáájú kẹ́ tó kù òǹlé. Ibikíbi tí ẹ bá ń lọ kọ́ lọ́ọ́ payé mọ́, kò sí wàhálà rárá. Gbogbo ìrìn àjò tẹ́ bá rìn pàápàá tó bá jọmọ́ tiṣẹ́, ẹ máa fi rérè dáadáa jẹ lọ́jọ́ tòní ní. Ire òlú òkèèrè náà sì wà fún yín lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ni àwọn ìmọ̀ tẹ́ tí ń fẹ́ mọ̀ látijọ́ ẹ̀, nǹkan tẹ́ tí ń fẹ́ gbá research nípa ẹ̀ látijọ́ ẹ̀, lójijì báyìí ló ṣeé ṣe kí ẹ mọ̀ lọ́jọ́ tòní, tó ṣe bá ṣe ràn yín lọ́wọ́. Gbogbo ìmọ̀ tẹ́ bá mọ̀ lọ́jọ́ tòní, ẹ lò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, á ràn yín lọ́wọ́ dáadáa fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé tẹ́ bá ti ń lé kankan láti abroad, ó ṣeé ṣe kó kílìkì dáadáa. Tẹ́ bá sì lé èèyàn náà tẹ́ fẹ́ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn, ẹ lè béèrè lọ́jọ́ tòní. Wọ́n máa ṣèrànlọ́wọ́ náà fún yín lásìkò yìí. Ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára. Ọ̀rọ̀ owó kò sí problem rárá. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tó dára báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín o, kò sí wàhálà rárá. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí gbámú látàrí èèyàn tó dàbí àná sí yín, tàbí látàrí ènìyàn tó ṣe é pé ẹ ti jọ dàkọpọ̀ látijọ́ mẹ́ta. Ó ṣe ṣe kẹ́ àǹfààní látara ìyàwó tàbí ọkọ yín lọ́jọ́ tòní. Ire owó lè tibẹ̀ wọlé lọ́jọ́ tòní. Ọjọ́ tó tayọ báyìí lọ́jọ́ tòní jẹ́ o. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe é pé ẹ̀yin gan gbọ́dọ̀ fi ṣiṣẹ́ lórí báyìí ń ṣe fẹ́ yí padà, lórí bí nǹkan yìí fẹ́ lọ dáadáa fún yín. Ẹ máa ní àwọn ọgbọ́n kan lọ́jọ́ tòní èyí tẹ́ máa ronú jinlẹ̀ nípa ẹ̀, tẹ́ máa wò pé tí n bá ṣe báyìí náà ó ṣeé ṣe kó rí báyìí. Tẹ́ bá tẹ̀lé bẹ́ẹ̀, ó máa ràn yín lọ́wọ́, á béèrè fún yín. Ọjọ́ tòní tún jẹ́ ọjọ́ tó ṣe é kó dára kẹ́ tẹ̀lé ohun tó ń sọ sí lọ́kàn. Ó ṣeé ṣe kí ìrònú àròkàn kó fẹ́ máa wá fọ́pọ̀lọpọ̀ yín, ṣùgbọ́n ìrònú àròkàn yẹn rí dájú pé ẹ neglect ẹ̀, pàápàá àwọn èròǹgbà tí ó tọ́ negative thought ẹ jìnnà sí pátápátá. Ọjọ́ tòní lè dára kó lè sunwọ̀n. Ẹ fi ọkàn yín balẹ̀, ẹ free mind yín dáadáa, ẹ ronú lọ́nà tó dára, ẹ ròǹgbà dáadáa síra yín. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ní ìmọ̀ kan àgbọ̀gbọ́ kan tẹ́ kọ́ lọ́dọ̀ èèyàn, ẹ lò ó lọ́nà tó máa gbàgbọ́n gbèsè yín lọ́wọ́. Ó ṣeé ṣe gígé wọlé láti ibi tẹ́ ti ṣiṣẹ́ fún rárá ní ọjọ́ tòní. Pàápàá ẹ̀yin tó bá ṣe pé ẹ ní ṣẹ́ẹ̀sì síbì kan, tàbí tẹ́ dàkọ̀pọ̀ pẹ̀lú èèyàn, àbí tó ṣe pé bàbá yín ní ogún tó pọ̀, ó ṣeé ṣe káǹfààní wọlé ní àsìkò yìí fún yín. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà, tó bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin tẹ́ ti fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.